ẹja kéde tí gbogbo àfa ilẹ̀ Yorùbá bá lè dàbí àfa yìí kò bá ti lọ dájú bọ́kí tó sọ̀rọ̀ kí ló sọ. ní àfa ilẹ̀ ń tọ́jà náà kí ló kàn yín náà tá a bá wá rí àfa táwọn aláwo àwọn oníṣẹ̀ṣe dá dúró báyìí wọ́n àṣẹ o wọ́n àrò òun kò bọ́ sọ̀rọ̀ láìpẹ́ lónìí a fẹ́ sọ̀rọ̀ ń pa àwọn oníṣẹ̀ṣe láì ṣe pẹ́ nìkan kan dìídì tẹnu bú ọ ó kọ̀ rò pé jẹ́ ń tafàlù wọn bíra rẹ léèrè pé sóun ṣe kiri yẹn torí Ọlọ́run àbí torí ara rẹ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ náà Kùránì o ó ní ẹ má bu gbogbo àwọn tí wọ́n bá ń sin nǹkan míì tó yàtọ̀ sí mi Ọlọ́run torí pé wọ́n bu Ọlọ́run ọba tiyín náà ti ń ṣe Allahu láláìmọ̀ àwọn òyìnbó nílùú òyìnbó wọ́n ti wá ń ṣe fánlẹ̀ yìí àwọn náà ti ń gba Ọ̀rúnmìlà wọ́n ti ń ṣọya wọ́n ń gbé lọ sílùú wọn lọ́hùn Ọlọ́run ní tó bá wù òun gbogbo ayé òun fi wá mọ̀nà lẹ́ẹ̀kan náà àmọ́ nínú àrà òun àwa apá kan la mọ̀nà àwọn kan wọ́n dọ́là káwọn tó mọ̀nà yẹn mọ̀ rí àwọn tí ó mọ̀nà nírì pé wọ́n mọ̀ ṣe torí wọ́n tó mọ̀nà ọ̀ tí mọ̀ bóyá padà sọnù. ẹ wá ní rí àáfà gidi tó jẹ́ àáfà tó yanjú láàfà tọ́lọ́hun ọba rẹ̀ mọ̀ tó jẹ́ àáfà onímárífà tó ní márífà tàbí pásítọ̀ tó ní márífà tó ráwọn náà ní márífà tàbí bàbá aláwo tó ní márífà tí ó mọ̀ bá wọn bú ìsìlámù tàbí pásítọ̀ tí ó mọ̀ bá wọn bú ìṣẹ̀ṣe tàbí àáfà tí ó mọ̀ bá wọn bú Christianity. ǹjẹ́ gbọ́n nǹkan táfà ìsọ ó lójú mùsùlùmí tó máa jáde tó máa sọ reality tí àfà ìsọ mùsùlùmí ló máa sọ kò sóró òrùlé tó lílé bá tún sọ̀rọ̀ wàhálà ṣẹ́rí ibi tẹ́ máa ti mọ̀ lélẹ̀ yìí ó tó yọ máa sọ pé ẹ níbo ló ti ṣẹlẹ̀ níbo ló ṣe mọ́ ya ọjọ́ tẹ́ ti sọ wípé èṣù ò dá tí ẹ̀ ń gbé èṣù tẹ́ fi ń ré ìgbà wo làwa ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ even àwa tá bẹ̀rẹ̀ gọ́sẹ̀ à ń ṣe babaláwo àwa tó jẹ́ wípé a ti kọ́kọ́ géèjì àwọn babaláwo kí làwọn ẹni lọ́wọ́ a ti géèjì àwọn pásítọ̀ kí ló ní lọ́wọ́ a ti géèjì àwọn mùsùlùmí kí ló ní lọ́wọ́ àwa di panel of judges accurate timekeeper àtàwọn my co-debaters tó kù ẹjọ́ tí bá ti sọ bẹ́ẹ̀ ẹjọ́ tí bá ti sọ pé àwọn co-debaters tó kù ẹ sọ pé Olódùmarè tóbi torí nǹkan tí àwọn èèyàn afẹ́ ta lè fi máa sọ bí Olódùmarè ṣe tóbi tó nìyẹn ṣe understand ṣe rí ọ̀rọ̀ tí àfà yìí sọ àti rí mùsùlùmí tó máa jó lóòótọ́ báyìí mo dẹ̀ mọ̀ pé kò ń ṣe inú Islam ni àfà yìí ti rí agboolé wọn ló máa inú ẹ̀jẹ̀ wọn ló máa ti wù inú ẹ̀jẹ̀ wọn ló máa wà kò ń ṣe Islam ló máa kọ́ wọn torí àti rí àwọn mùsùlùmí tó jẹ́ pé wọ́n ń kàlùkùrà yẹn tó jẹ́ pé òótọ́ jìnnà sí wọn ó jìnnà síra wọn bí Júpítà sí ẹ̀tì ni ṣẹ́rí àfà ṣẹ́rí ibi tẹ́ sọ wípé nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́ lójú yín ọ̀nà ni mi ò lè dispute ẹ̀ torí nǹkan tó ṣì wà lọ́wọ́ yín ẹ ṣì máa pọ́nlé but àwa ti survey gbogbo ẹ̀ àti babaláwo àti pásítọ̀ àti àfà o gbogbo ẹ̀ pátá gbogbo religion yẹn Islam ni o Christianity ni o tí ò sí traditional religion kò sí kankan tó ń jẹ́ bẹ́ẹ̀ tí nǹkan kan bá jẹ́ bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní 1934 nígbà tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìjọ Ọ̀rúnmìlà kò sí ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ṣe understand so àti gẹ̀ẹ́sẹ̀tì méjèèjì tí wàá rí pé nínú ẹ̀sìn méjèèjì àti ìjọ Ọ̀rúnmìlà tó ẹ̀ṣẹ̀ dálẹ̀ 1934 a wá rí pé ìkan tún sàn jura wọn lọ wọ́n tún ṣe jọ wà yẹn tí mùsùlùmí ló wọ́ọ̀sì jùlọ dákéde torí gbogbo nǹkan tí ànábì ṣe ẹnu ló kàn fi sọ pé kan practicalize ànábì fún ara ẹ̀ wùwà ó lọ sójú ogun pààyàn kò kẹfẹ lé ẹ̀sán puta àmà fọ́lò fún ká máa bá ọgbọ́n àwọn èèyàn tó bá ti ṣẹ̀ wá tó bá ti sí nílànà Olódùmarè ká máa bẹ̀rẹ̀ wọn ṣẹ́rí lójú tí ọ̀nà lẹ́yìn wà torí nǹkan tẹ́ bá mú dání tẹ́ bá ti dóko bàbá ẹlòmíì ẹ máa pé oko bàbá tí ló tóbi jù ní o àfà ṣe understand so mo rí yín àṣọ lóòótọ́ ló jẹ́ kí máa pọ́n ilé báyìí ṣe understand àwa tá à ń sọ̀rọ̀ yìí a ti survey gbogbo everything a ti survey religion méjèèjì àti nǹkan ta nílẹ̀ wa ń bí a rí pé nǹkan tó wà lọ́wọ́ tiwa kò nídìí pé àwọn wá Google map nítorí ẹni tó mú Islam wá ìgbà tó bí pé níbo ló ń lọ tó bá kú tán ó ní òun ò mọ̀ definitely bàbá gan sọ Google map ẹ̀ bàbá sọ gan pàṣẹ ẹnu so but ọ̀rọ̀ tí mo sọ yìí mo dìídì gbé fún yín torí nǹkan tẹ́ choose tẹ́ kọ̀ pé ó tọ́ fún yín láti máa ṣe ẹ̀ ń ṣe láì antagonize ẹlòmíì a dẹ̀ mọ àwọn kan tó jẹ́ wípé wọ́n ti ń ṣe kí ni wọ́n celebrate 30 years tó yẹ pé yàtọ̀ sí nǹkan kan máa antagonize wọn ní nǹkan mi tó lè gbé ilé ayé wọn ṣe ju nǹkan yẹn lọ tó bá ṣe nǹkan mi yàtọ̀ sí nǹkan yẹn ẹ fún wọn ní 4 years tó bá ní lànà
yàtọ̀ sí nǹkan tó mọ̀ wọn mọ́ fún 30 years yẹn tó bá ṣe nǹkan mi lẹ́yìn yẹn tó bá ní lana tó bá ní gbòòrò wọn mọ́ but wọ́n mọ̀ pé tó bá ti antagonize ẹ̀sùn mi ayé ò lè gborúkọ wọn but èmi gbé fún yín olóòótọ́ èèyàn nìyí o ṣe understand àti pé dáàdì tó kọ́mẹ́ǹtì tó yín mo ṣe fídíò yìí o mo fẹ́ bẹ̀ yín pé ẹ má bínú ṣe rí tá a bá fi àwọn téèrè bá fi hàn pé gèèyàn máa wọn dànù téèyàn bá wọn dànù ó máa ò pọ́n ní ọ̀n jámọ̀ nǹkan ni ẹ má bínú bí ó dẹ̀ ní ṣe fídíò fẹ́ nìyẹn mọ́ ṣe ti gbọ́ sá àti wípé àfa ẹjẹ́ sọ kọ́kọ́ fún yín ṣé rí gbogbo àwọn àfa àtẹ́sọpọ́n ló ń tọ́jà yẹn àwọn ẹgọgọ ló ń ṣe nǹkan tí ànábì sọ wípé kọ́ ṣe o ṣe rí nǹkan tẹ́yìn display nu fídíò yìí ìjọ yóò bá lẹ́yìn fi wọ́n o ìjẹ́ yóò bá lẹ́yìn fi wọ́n ṣe rí àwọn tó lọ antagonize ẹjà sí ẹ ṣe jihad ẹ ṣe gbogbo ẹ̀ àwọn ẹgọgọ ló ń ṣe the correct Islam ṣe mo sọ ilé fún yín láti lè jẹ́ kẹ́ mọ̀ pé ìwọ ọmọ kọ́ ṣì wà lára yín ṣe understand mo dẹ̀ rí pé out of ìwọ ọmọ kan tí bá ní kí n gauge pẹ̀lú bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ yìí mo lè gauge ní 70 ṣe rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn ìwà ọmọ wọ́n tẹ̀ tún jẹ gbèsè ní -20 ni bọ́ ẹ̀yin mo sì lè fún yín ní 70% torí bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ èmi ò wá mọ bẹ́ẹ̀ ṣe tó jẹ́ pé omi Islam yẹn ò wá mí yín lọ torí èèyàn lè nímọ̀ to the stand pé wọ́n fún microphone pé kó máa sọ láwùjọ mùsùlùmí kó a máa sọ irú ọ̀rọ̀ báyìí lẹ́nu torí mi ò mọ bẹ́ẹ̀ ṣe ẹni mindset yìí tẹ́ fi ń sọ̀rọ̀ báyìí tó dẹ̀ sì ń gbé fún yín láwùjọ mùsùlùmí tẹ́yìn òde ẹ̀jà sọ́nà Islam a jẹ́ pé ẹ̀mọ̀ ń jẹ́ ẹ̀mọ̀ yàn ni nǹkan tí mo kọ́ lè sọ nìyẹn ẹ̀yin tí a kéde ire o.